Ìwé ìrere Matthew orí kẹta ẹsẹ̀ kẹtàdínlógún. Sì kíyèsí ohun kan wá láti ọ̀run wá tó ń sọ pé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Inú Ọlọ́run dùn sí Jésù. Inú bàbá ó dùn sí ọmọ. Àìmọye àwọn èèyàn tọ́nà ń gbé dìde tí iná náà dùn sí nítorí pé iṣẹ́ wọn ó yàtọ̀ sí ohun tí ìlànà tọ́nà ń fún wọn. Ṣé inú Ọlọ́run dùn sí iṣẹ́ ọwọ́ ẹ̀? Iṣẹ́ tó ń ṣe gẹ́gẹ́ bí olùkọ́, iṣẹ́ tó ń ṣe gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ọmọ, màmá, gẹ́gẹ́ bí ọmọ, iṣẹ́ tó ń ṣe gẹ́gẹ́ bí ẹni tó ń wàásù ìrere, iṣẹ́ tó ń ṣe níbi iṣẹ́. Ṣé inú Ọlọ́run dùn sí? Inú Ọlọ́run lè dùn sí iṣẹ́ kó bá yàtọ̀ sí ìlànà Ọlọ́run. Ní òní agbára tí Ọlọ́run máa lè sọ nípa tẹ̀ pé èyí ni àyànfẹ́ ọmọ mi tí inú mi dùn sí gidigidi. Kí ọ̀run náà kọ́run kó gbé agbára náà wẹ̀. Agbára tó fi máa ya rẹ̀ sí ọ̀tọ̀. Gbogbo ohun táwọn èèyàn ń ṣe tó jẹ́ ẹ̀ṣẹ̀ tán sọ pé kì í ṣẹ̀ṣẹ̀. Agbára tó fi máa ya ara ẹ̀ sí ọ̀tọ̀. Gbogbo owó ẹ̀yìn, owó rìbá táwọn èèyàn ń gbà níbi iṣẹ́. Agbára tó fi máa sọ pé onígbàgbọ́ lèmi, mi ò lè ṣe yìí. Kí ọ̀run kó gbé agbára náà wẹ̀. Inú Ọlọ́run dùn sí Abraham, inú Ọlọ́run dùn sí Joseph. Ní òní ọ̀run sọ ẹ́ di Joseph, ọ̀run sọ ẹ́ di Abraham, ọ̀run sọ ẹ́ di Noah. Agbára tó fi máa ya ara ẹ̀ sí ọ̀tọ̀ fún Jésù, tó fi máa ṣe ìfẹ́ Jésù nìkan, tó fi máa kórìíra ayé, tó fi máa kórìíra ẹ̀ṣẹ̀, tí inú Ọlọ́run fi máa dùn sí ẹ gidigidi. Kí Ọlọ́run kó gbé agbára náà wẹ̀. Wo ara ẹ, èmi náà wo ara mi nínú iṣẹ́ mi náà ni pé iṣẹ́ kékeré tí mo ń ṣe fún Jésù, ṣé iṣẹ́ ibi tí mo bá ṣe dé, iṣẹ́ tí mo ń ṣe lójó, ṣé inú Ọlọ́run máa dùn sí? Ìwọ ló mọṣẹ́ tó ń ṣe, ìwọ ló mọṣẹ́ tó yẹ kó ṣe tó ò ṣe. Ní òní ọ̀run máa ràn ẹ́ lọ́wọ́ ní orúkọ ti bàbá, ti ọmọ àti ti ẹ̀mí mímọ́.